pa gbogbo àrùn ara gbogbo àìsàn tó bá wò lè máa ṣèyàn láyé wallahi ìlàsìn tó bá jẹ́ mọ́nú ara tó bá lo iṣẹ́ yìí gbogbo tí ń jẹ́ àìsàn náà flush kódà ń tó lágbára jù ń bẹ̀ tí wọ́n bá jẹ ògùn tó bá lo iṣẹ́ yìí mo fi Ọlọ́run bá mi dán lójú bí agbára sí bẹ́ẹ̀ náà Al-Qur'ani náà Ọlọ́run dá agbára sí bí irú àti ìbùwọ́ tó bá mọ̀ lọ́sọ̀ pé òsì tó bá mọ̀ ọ mọ̀ pé agbára ń bẹ nínú Al-Qur'ani sì ń bẹ nínú ewé àti ìgbò gbogbo ọtọ bá fídíò mi pàdé dákun àṣírí tí mo fẹ́ sọ fún ọ yóò lè mọ wúlò fún ọ àwọn bá mi ṣí ẹ rẹ dákun mo bì ọ kò ní ọlá kó ṣí ẹ rẹ bí ọba wúlò fún wọn ní òwúlò fẹ́ lómi torí kọlu pọ lẹ́nu bí ìjẹ ní tí mo ti ní sọ àwọn ọsẹ òní lọ́jọ́ kẹrin tí mo ní fi sọ àwọn ọsẹ gba kọ gbìlẹ fún odidi méje ẹnìkan wá pẹ bàbá ní ẹ tí sọ àwọn àṣírí owó ńláńlá fún wa mo léyìn òun náà ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ká tó parí ọjọ́ méje wa tábára àṣàdéhùn á sọ àṣírí tí ó sì máa làyàn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ń ṣe tọ́lọ́hún sì máa dá sí á sọlẹ̀ wọ́n ní kọkàn follow page mi yìí ájú àǹfààní rẹ̀ níjọ́ tó bá dé kọ́mọ̀ fòrú rẹ̀ kí ni mo fẹ́ kọ́ bá mi wá oògùn apàrùn tó ní agbára ni mo ṣe fún yàn tí wọ́n dúpẹ́ fọ́lọ́hún lórí ẹ̀ ni tọ́já sí pé ẹni ní tí ń ro oyún ìjú kí fún odidi ọdún méje tó lóun ti káàkiri kí owó tó ti ná ó ti lé ní 11 million lórí àìsàn yìí àmọ́ ńgbà tí ó padà bí tí kíní yọ jáde lára rẹ̀ ìlà ìlàlà ó bí gẹ́gẹ́ bí ẹni pé yẹn bí ọmọ ni àmọ́ kì í sọ ọmọ bí ọmọ langidi ló bí bí yẹn bá ju ògbà mímọ́ gbé nǹkan sí yẹn nú ara àbí rìn kiri nú ara ni tó bá lo sẹ́yìn gbogbo nǹkan wọ́n wálẹ̀ lára rẹ̀ ní agbára titọ́ lọ́hùn àtàtìlẹ̀ ànábì Muhammad yóò wálẹ̀ ní ara rẹ̀ yẹn ni bí àdéhùn tàjọ bára wa sí pé àwọn àsìkò yìí wọ́n fẹ́ mọ́ fi sọ àwọn sẹ́ lálálálá wọ́n fẹ́ mọ́ fi sọ kalẹ̀ ní gbogbo tó bá jẹ́ wọn bá fídíò yìí pàdé tó bá lágbára láti bò mí lówó má bá mi share rẹ̀ kó sì máa like kó sì máa comment Ọlọ́run bá mi ò ní jẹ́ kó rí àìsàn ẹ̀sìn ní rí dààmú bí àìsàn lálá bá dé agbára owó ìkanjọ́ mi bó ṣe ní ìtòtọ́ lágbára tóun agbára owó ìka àìsàn mi torí o lè mọ dààmú kí tó àìsàn wọn mọ sí ọ o sì ní rí ẹni tó mọ òkodoro rẹ̀ oríṣiríṣi ọmọ wa yà sọ́tọ̀ ọmọ yà sósì kí ni mo fẹ́ kẹ́ lọ bá mi wá nítorí àsìkò mo fẹ́ kẹ́ lọ bá mi wá egbò tí wọ́n ń pè ní egbò ìsìnkó mo fẹ́ kẹ́ lọ bá mi wá àti kíní kan tí wọ́n ń pè ní bàká tó bá ìdọ́dọ̀ alágbóló ọ̀fẹ́ ra bàká iṣẹ́ tó ní agbára ni wallahi ìsúnmọ́ billahi al-azim bàká yìí ọ wà lọ lè rà tó bá ti rà àti egbò bomubomu tó bá fẹ́ ra gbogbo akíní yìí ra gbígbẹ tó bá yẹ pé àwọn táwa dàpọ̀ yìí bá súnmọ́ àrọ́wọ́ tó rẹ̀ tẹ́ pé tútù lọ bá wà lọ lè sa síbì kan kọ́ gbẹ tó bá ti wá sa síbì kan tó bá ti gbẹ tán wá gbìyànjú kọ́ wá lọ kíní yìí kó kúnná bí powder lọ kó kúnná bí powder tó bá ti wá lọ tó bá kúnná bí powder tán wá lọ lè wá bí kegirisi àbí kí ọlọ́mọrí kan wá da kíní yìí sí wá da àdí dúdú dá síbẹ̀ máa mu síbí méjì lálẹ́ kó tó sùn gbogbo tó bá wò lè wà nínú àìsàn ara rẹ̀ kódà tíyàn bá tún ní ìdádú ọmọ tí dọ̀tí bá pọ̀ lára ìmọ̀ fakí ò ní ìdádú ọmọ tó bá lọ sẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run ọ̀lẹ́ ayọ́ sọ nínú rẹ̀ bí yàn bá lóyún ojú tó bá lọ sẹ́yìn pẹ̀lú agbára Ọlọ́run ní ọjọ́ dà nínú lára rẹ̀ ìkúlẹ̀ láti la ilaha illallah wọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ àbọ̀ bá ní tó fẹ́ béèrè lọ́wọ́ mi WhatsApp number mi ni 090 33 94 32 94 ẹ ṣí ẹ̀rẹ̀kẹ́ láìkẹ́ salamu alaikum warahmatullah.